أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. Mo kí wa ní kíkí àlàáfíà ìkí Ọlọ́run àánú Ọlọ́run kó máa bá ẹnìkankan wa gbé. Èyí tí a fi bára wa sọ̀rọ̀ Ọlọ́run láti iléeṣẹ́ wa Qiblatyn Travels Tours TV yóò máa dá lórí ọ̀rọ̀ nípa ìwẹ̀. Nínú ẹ̀sìn Islam, ọ̀nà bí ọ̀nà mẹ́ta la máa ń gbà fi gbé ẹ̀gbin kúrò ní ara. Ọ̀nà àlùwàlá, ọ̀nà ìwẹ̀ àti ọ̀nà àlùwàlá oníyẹ̀pẹ̀. A máa lè pè ní ọ̀nà méjì nítorí wípé ó dìgbà tá a bá tó rí omi tá a fi ṣe àlùwàlá àbí tá a fi wẹ̀, òun ni a tó lo àlùwàlá oníyẹ̀pẹ̀. Èyí túmọ̀ yìí pé tí a bá fẹ́ mú ẹ̀gbin kékeré kúrò ní ara, a lo àlùwàlá. Ẹ̀gbin kékeré ni ìtọ̀, tí a bá tọ̀, a lo àlùwàlá. Tó bá jẹ́ pé a fẹ́ mú ẹ̀gbin ńláńlá kúrò ní ara, tí ń ṣe bóyá a ní sex àbí ẹ̀jẹ̀ bímọ ṣẹ̀ṣẹ̀ dá ní ara wa, àbí obìnrin ṣe nǹkan oṣù, irú eléyìí ni wọ́n pè ní ẹ̀gbin ńláńlá. Níta máa fi mú kúrò òun náà ni ìwẹ̀. Báwo wá ni a ṣe ń wẹ̀ ìwẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ò ní mọ̀ nípa bó la ṣe ń wẹ̀ ìwẹ̀ àti kí ni àwọn nǹkan tí sọ ìwẹ̀ di ọ̀ranyàn fún wa nínú ẹ̀sìn Islam. Nínú àwọn mujibatul ghusl, nínú àwọn nǹkan tó sọ ìwẹ̀ di ọ̀ranyàn nínú ẹ̀sìn Islam, òun náà ni menstruation. Tí obìnrin bá ń ṣe menstruation lọ́wọ́, tí menstruation rẹ̀ bá parí, kì í ṣe pé yóò kàn sáré lọ kírun. Obìnrin yẹn ó rí dájú pé òun wẹ̀ ìwẹ̀ jánámbà. Ìwẹ̀ jánámbà yẹn ọ̀pọ̀lọpọ̀ wa nígbàgbọ́ wípé bóyá ìwẹ̀ yẹn máa ń wáyé lẹ́yìn ìgbà tí a bá ní sẹ́ẹ̀sì tán. Irú ìwẹ̀ tá a wẹ̀ fún jánámbà yẹn náà la máa wẹ̀ fún ẹni tó ẹ̀ṣẹ̀ parí nǹkan oṣù rẹ̀. Irú ìwẹ̀ yẹn náà ni obìnrin tí òun náà ṣẹ̀ṣẹ̀ dáwọ́ ẹ̀jẹ̀ bímọ dúró. Ló fà á tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ń bímọ lóbìnrin, èmi inú wọn sábà kíyèsí kíní ẹ̀, tẹ́jẹ̀ yẹn bá ti dá ó ti dáná nìyẹn. Ìwẹ̀ tí wọ́n máa lọ ń wẹ̀ náà ni ìwẹ̀ tí wọ́n máa ń ba ojú abẹ́ wọn, ìwẹ̀ olómi gbóná. Bẹ́ẹ̀ dẹ̀ ní tẹ́ bá ti wẹ̀ ìwẹ̀ olómi gbóná, ẹ má gbàgbé àti wẹ̀ ìwẹ̀ jánámbà náà. Ó wá lè mú omi gbóná yẹn náà kó o fi wẹ̀ pẹ̀lú pé ó kàn yí àníyàn rẹ padà wípé ìwẹ̀ tí mo fẹ́ wẹ̀ yìí o, ìwẹ̀ jánámbà ni. Dédé bó ṣe máa ń ba abẹ́ rẹ náà ló ṣe bá, bó ṣe máa ń ba ojú ara bẹ́ẹ̀ náà ni ó ṣe bá. Àwọn kan tó máa ń sọ ìwẹ̀ yìí di ọ̀ranyàn nínú ẹ̀ ni sex, nínú ẹ̀ ni kí ẹ̀jẹ̀ bímọ dá, nínú ẹ̀ ni kí ẹ̀jẹ̀ menstruation dá. Pé àwọn àfáà kan sì jẹ́ wíwá pé nínú ẹ̀ ni kí ẹ̀ ṣe wọnú ẹ̀sìn Islam. Àwọn àfáà kan sì ní ìwẹ̀ yẹn kì í ṣe ọ̀ranyàn. Tó bá dẹ̀ jẹ́ pé fẹ́ wẹ̀ yẹn náà kì í ṣe pé a máa wá gbé kẹ̀kẹ́ lé lórí àbí yẹn mẹ́ta ó máa wá wẹ̀, òun náà ni ó wẹ̀ ara ẹ̀ sínú ẹ̀sìn Islam. Tá bá ní ká sọ̀rọ̀ nípa bó la ṣe ń wẹ̀ ìwẹ̀ jánámbà yìí, tó jẹ́ pé ìwẹ̀ jánámbà yìí náà ni àlàyé gbogbo ìwẹ̀ tí a fẹ́ wẹ̀ nínú ẹ̀sìn Islam. Tí a bá ní ìbálòpọ̀, èyí tí Islam sọ fún wa náà ni pé ká gbìyànjú ká wẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀, ká má jẹ́ kí àtọ̀ ká má jẹ́ kó gbẹ mọ́ wa ní ara. Àmọ́ tó bá ṣẹlẹ̀ wípé ọkọ àti ìyàwó wọ́n bára wọn ní nǹkan lòpọ̀ ní alẹ́ mọ́júmọ́, èyí tó dáa náà ni pé káwọn méjèèjì tó sùn kí wọ́n sapá, kí wọ́n gbìyànjú kí wọ́n ṣe àlùwàlá kí wọ́n tó sùn, tí wọn ò bá lágbára àti wẹ̀ ní ẹsẹ̀kẹsẹ̀. Tágbára wọn ò bá wá ká àti ṣe àlùwàlá àti wẹ̀, kò sí ìjìyà fún wọn o. A máa fẹ́ kí á tètè wẹ̀wẹ̀ jánámbà yẹn before kó tó di pé spam yẹn gbẹ mọ́ wa ní ara. Ara àǹfààní tí ń bẹ ń bi ká tètè wẹ̀wẹ̀ jánámbà yẹn, òun náà ni pé kò ní jẹ́ kó o gbàgbé. Ọlọ́run ló mọ iye lómi tó jẹ́ pé tó bá jí láàárọ̀ báyẹn, á ti gbàgbé pé òun ò tí wẹ̀wẹ̀ jánámbà, á kàn wẹ̀wẹ̀ àárọ̀ tí máa ń wẹ̀ ni, á dẹ̀ jáde kúrò nílé. Ó wá lé ọjọ́ kejì àbí ọjọ́ kẹta kó tó rántí pé níjọ́ òní tí mo mọ báyàwó mi ní nǹkan lò pọ̀, mi ò mọ wẹ̀wẹ̀ jánámbà. Bẹ́ẹ̀ sì ni ó ti wẹ̀ lóòótọ́ o, but in tí ò jẹ́ kí wẹ̀ yẹn jẹ́ wẹ̀ jánámbà ni àníyàn, nítorí pé o ò dá níyàn wípé o fẹ́ mú ẹ̀gbin kúrò ní ara rẹ̀. Ló fi jẹ́ pé ìwẹ̀ yìí a fẹ́ kéèyàn tètè máa wẹ̀ nítorí kó lè bá àmọ́ dàrú mọ́ ní ọwọ́. Ọlọ́run bá ta'ala ń bá wa sọ̀rọ̀ nínú ayal Qur'an wípé fa in kuntum junuban, tẹ́ ẹ bá lẹ́gbin lára, fatọ̀haru, ẹ dákun ẹ tètè wẹ̀, ẹ ṣe mọ́tótó ara yín nítorí kí ẹ lè bá rí Ọlọ́run sìn. Ẹlòmíì a máa ń lérò pé bóyá lẹ́yìn sex nìkan wà ní a máa wẹ̀wẹ̀ jánámbà yìí. Téèyàn bá masturbate ara ẹ̀ débi pé ó release, irú ẹni bẹ́ẹ̀ á wẹ̀ ìwẹ̀ jánámbà. Tí o bá wá bá obìnrin rẹ ní nǹkan lò pọ̀, yálà o release àbí o release, wàá wẹ̀wẹ̀ jánámbà tí nǹkan ọmọkùnrin rẹ bá ti wọ ojú abẹ́ rẹ̀. Báwo wá la ṣe ń wẹ̀ ìwẹ̀ jánámbà? A máa ń wẹ̀ ìwẹ̀ jánámbà pẹ̀lú wípé tá a bá ti gbé omi yìí láti ibi tá a ti gbé, àbí a ti débi tá a ti fẹ́ ṣí omi sórí, a dà níyàn sínú wípé ìwẹ̀ yìí o, ìwẹ̀ jánámbà ni mo fẹ́ wẹ̀. Lẹ́yìn náà a fọ ojú abẹ́ wa. Tí a bá fọ ojú abẹ́ wa tán, a wá ṣe àlùwàlá. Tí a bá ṣe àlùwàlá tán bá ti máa ń ṣe,
a da omi sórí wa a wá jẹ́ kó mi yẹn kàn sálẹ̀ orí wa tó mi yẹn bá ti kàn sálẹ̀ orí wa a da omi sí orí lẹ́ẹ̀kan náà tó mi yóò sàn délẹ̀ àwọn afáà ní tó dáa jù náà ní ká bẹ̀rẹ̀ ní apá ọ̀tún tá bá ti ṣe apá ọ̀tún tá a ṣe apá àlàáfíà ìyẹn wà ń túmọ̀ yìí pé wàá fẹ́ da omi sí apá ọ̀tún ó wà ní jẹ́ kó mi dé apá òsì ó mọ̀ wá wọ́ nínú balùwẹ̀ ó máa dààmú ara ẹ̀ rárá o tó o bá ti forí ẹ̀ tán tó bá ti da omi sórí ní tí wọ́n sọ bẹ́ẹ̀ ni pé tó bá fẹ́ gbo ọwọ́ ọ̀tún ni kó kọ́kọ́ gbo kó dẹ̀ gbo ọwọ́ òsì kò túmọ̀ pé bóyá wàá kọ́kọ́ da mi sí ìbàyẹ̀ ẹlẹ́mìí máa wọ́ ní ilé ìwẹ̀ pé bákan náà dẹ̀ tún kò túmọ̀ pé wàá mú ìwé kan wọnú ilé ìwẹ̀ tó máa sọ pé Allahumma ìnínà wá ètù ò nídìí rẹ̀ ọkàn rẹ ní àníyàn ń bẹ nítorí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì ní àníyàtú fil qalbi àníyàn ọkàn ní bẹ tó bá ṣẹlẹ̀ yìí pé obìnrin parí menstruation tán bó ṣe parí menstruation tán náà ni ọkọ rẹ̀ súnmọ́ ẹ mọ̀ pé ó yẹ kó wẹ̀wẹ̀ menstruation ó dẹ̀ tún yẹ kó wẹ̀wẹ̀ ìbálòpọ̀ ìwẹ̀ ẹyọ kan náà lóbìnrin yẹn ó wẹ̀ o tó bá ti wẹ̀wẹ̀ jánàmbá ẹyọ kan ó ti kó ti menstruation lẹ̀ ó dẹ̀ ti kó ti ìbálòpọ̀ lẹ̀ tó bá wá jẹ́ni tí ó masturbate ìwọ náà máa wẹ̀wẹ̀ o àmọ́ ìlú wà tó yẹ pé kò masturbate kò wo nǹkankan kódà kò rí anything àtọ́kàn bẹ̀rẹ̀ sí ní jáde ní ara ẹ̀ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní jáde tó bá yẹ pé àtọ̀ yẹn ń jáde continuously irú ẹni bẹ́ẹ̀ yóò mọ fọ ojú abẹ́ rẹ̀ yóò dẹ̀ mọ ṣe àlàlá onímọ̀ pò iléèwẹ̀ léraléra o pé irú ẹni bẹ́ẹ̀ ó dẹ̀ lọ consult doctor pé mi ò mọ tó ń ṣe mí o àtọ̀ ń jáde ní ara mi tí a bá wẹ̀wẹ̀ já nọ́mbà yìí tán kò nídìí pa máa sọ nǹkan kan tá a bá fẹ́ jáde á jáde normal á dẹ̀ lọ ṣe àwọn nǹkan tí ó yẹ ká ṣe àwọn afáwa ní tá a bá wẹ̀wẹ̀ já nọ́mbà yìí tán ṣé a tún máa ṣe àlùwàlá ni tá a bá fẹ́ kírun àbí báwo tó bá wù wá a lè ṣe àlùwàlá fún ìrun tá a bá fẹ́ kí tó bá lè wù wá a lè má ṣe àlùwàlá mọ́ nítorí pé àlùwàlá ti already jáde tẹ́lẹ̀ nínú rẹ̀ já nọ́mbà yẹn a ti ṣàlùwàlá already nínú rẹ̀ já nọ́mbà yẹn àmọ́ tó wá yẹ pé o wẹ̀wẹ̀ Sunday o wá wẹ̀ tó wá lọ kírun wàá ṣe àlùwàlá o ìwẹ̀ Sunday ò gbé ìrun o ó dìgbà tó o bá tó ṣe àlùwàlá àmọ́ ìwẹ̀ já nọ́mbà ó gbé ìrun nítorí pé àlùwàlá jáde ní ibẹ̀ àmọ́ tó bá jẹ́ pé bó o ti ṣàlùwàlá tán tó ń fọ orí rẹ lọ́wọ́ àsìkò yẹn ló wá buṣó iṣó yẹn ò já ìwẹ̀ rẹ àmọ́ iṣó yẹn já àlùwàlá rẹ iṣó yẹn kò bà ìwẹ̀ rẹ jẹ́ àmọ́ ó bà àlùwàlá rẹ jẹ́ wípé tó bá fẹ́ kírun ó ṣe àlùwàlá mi àsìkò tó wẹ̀wẹ̀ yẹn tán náà ló tún yàgbẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ pé ó tún àlùwàlá mi ṣe àsìkò tó ń wẹ̀wẹ̀ yẹn lọ́wọ́ náà ló tútọ̀ ìtọ̀ yẹn ò bà ìwẹ̀ rẹ jẹ́ n tó bàjẹ́ ni àlùwàlá rẹ àwọn nǹkan kan mìíràn tó jẹ́ pé ó bà àlùwàlá jẹ́ kò bà ìwẹ̀ jẹ́ tá bá ń sọ̀rọ̀ nípa ìwẹ̀ yìí á ní láti máa ṣàlàyé ẹ̀ fún ara wa nítorí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti kó ọ̀rọ̀ ìwẹ̀ sí ọwọ́ Ọlọ́run pé Ọlọ́run ti ráníyàn wa jàre láníyàn yìí pé ó ń rí ìwẹ̀ yẹn bí n tó le ó ń rí ìwẹ̀ yẹn bí n tó ṣòro ó ń rí ìwẹ̀ yẹn bí pé kíní yìí gan bí punishment ni kò dẹ̀ ń ṣe punishment kan fojú abẹ́ rẹ̀ tán da omi ṣàlùwàlá tán da omi sórí tó bá da omi sórí fọ apá ọ̀tún fọ apá àlàáfíà láti òkè délẹ̀ ló bá parí ìwẹ̀ já nọ́mbà kí Ọlọ́run kó lé wa kún ní àgbọ́yé ẹ̀sìn Ìsìláàmù àǹfààní láti darapọ̀ mọ́ wa ní umrah December ó sì ṣílẹ̀ á gbéra ní on 26 á di padà sí Nàìjíríà ní January 3rd fún wọ́n tí wọ́n náà fẹ́ bá wa rìnrìn àjò umrah December yìí bákan náà àwọn èèyàn ti ń sanwó hajj kalẹ̀ èyí tí ó wáyé ní 2022 ìwọ́n náà darapọ̀ mọ́ àwọn olóríire tí wọ́n kóra jọ sí òkè àràfà ní ọdún náà kọ́lọ́mọ́ ṣe ní èèwọ̀ fún ẹnì kankan wa subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Sauti ọgbọ́n Qiblatyn ló dá mi lójú tá ó bá lọ ń Hajj àti Umrah tá ò dúpẹ́. Qiblatyn International Travels Tours.